Èyí ni ọ̀run ṣíṣí ti ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 15 oṣù kọkànlá ọdún 2022 tí bàbá wa nínú Olúwa olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Àkórí ẹ̀kọ́ wa tòní ni fífi ọwọ́ kan Ọlọ́run apá kejì. Fífi ọwọ́ kan Ọlọ́run apá kejì. Bíbélì kíkà wa wà nínú ìwé Kíróníkà kejì orí 1 ẹsẹ̀ 6 sí 12. Àkọ́sórí wa ìwé Hébérù orí 13 ẹsẹ̀ 15 tí ó wí pé, ǹjẹ́ nípasẹ̀ rẹ̀ ẹ jẹ́ kí a máa rú ẹbọ ìyìn sí Ọlọ́run nígbà gbogbo. Èyí ni èso ète wa tí ń jẹ́wọ́ orúkọ rẹ̀. Àlàyé bàbá wa: o lè fi ọwọ́ kan Ọlọ́run nípasẹ̀ ìjọsìn rẹ̀. Ní Ìṣe àwọn Àpọ́stélì orí 16 ẹsẹ̀ 25 sí ẹsẹ̀ 26, ní ọ̀gànjọ́ Pọ́ọ̀lù àti Sílà ń kọrin ìyìn sí Ọlọ́run ọ̀gá ògo nínú túbú. Ọlọ́run rí wọn tí wọ́n ń yìn nígbà tí wọ́n wà lẹ́wọ̀n, tí wọ́n sì fọwọ́ kàn wọ́n. Dípò kíkùn, wọ́n yin Ọlọ́run. Èyí sì mú kí ó fi agbára ṣí àwọn ilẹ̀kùn ẹ̀wọ̀n náà. Àpọ́stélì Pọ́ọ̀lù jẹ́ ọkùnrin tí ó mọ̀ bí a ṣe lè fi ọwọ́ kan Ọlọ́run nípasẹ̀ ìjọsìn. Òun ni ẹni tí ó kọ̀wé nípa ẹbọ ìyìn ní Hébérù orí 13 ẹsẹ̀ 15. Ǹjẹ́ nípasẹ̀ rẹ̀ ẹ jẹ́ kí a máa rú ẹbọ ìyìn sí Ọlọ́run nígbà gbogbo. Èyí ni èso ète wa tí ń jẹ́wọ́ orúkọ rẹ̀. Kí ni ẹbọ ìyìn? Ẹbọ ìyìn gẹ́gẹ́ bí ìwé mímọ́ tí ó wà lókè ní jẹ́ èso ète wa. Nígbà tí o bá fi èyí sí ẹ̀gbẹ́ pẹ̀lú Mátíù orí 7 ẹsẹ̀ 16 tí ó sọ pé ẹ̀yin ó mọ̀ wọ́n nípa àwọn èso wọn. Ṣé ènìyàn ń kó èso àjàrà ẹ̀gún jọ tàbí ọ̀pọ̀tọ́ nínú òṣùṣù? Ìwọ yóò wá rí i pé irú ẹbọ bẹ́ẹ̀ kì í ti ẹnu ètè tí ń fi ìyìn fún Ọlọ́run lẹ́ẹ̀kan ṣoṣo, tàbí pé ó máa ń yìn nígbà tí nǹkan bá ń lọ dáadáa wá. Ẹbọ ìyìn ń wá láti ọ̀dọ̀ ètè tí ń yin Ọlọ́run lógo nígbà gbogbo. Ètè tí ń mú ìjọsìn àti ìdúpẹ́ wá fún Ọlọ́run ọ̀gá ògo. Ètè tí a ti rúbọ lórí pẹpẹ ìyìn sí Olúwa. Ṣé o fẹ́ láti fi ọwọ́ kan Ọlọ́run pẹ̀lú ìjọsìn rẹ? Fún un ní ẹbọ ìyìn láti ẹnu rẹ tí ó yàtọ̀ sí ìyìn rẹ̀ ní ìgbà gbogbo. Síbẹ̀síbẹ̀, Ọlọ́run kì yóò gba ìyìn lọ́wọ́ ẹlẹ́ṣẹ̀ nítorí pé ojú rẹ̀ kò lè rí àìṣedéédé. Ìwé Ábákúkù orí 1 ẹsẹ̀ 13. Nítòótọ́, ẹ̀ṣẹ̀ máa ń fi ojú rẹ̀ pamọ́ fún àwọn ẹlẹ́ṣẹ̀, kò sì ní gbọ́ wọn. Àìsáyà orí 61 ẹsẹ̀ 1 sí 2. Àyàfi tí wọ́n bá ronúpìwàdà tí wọ́n sì kọ àwọn ìwà àìtọ́ wọn sílẹ̀. Fi ìgbésí ayé rẹ fún Jésù Kristi lónìí tí o kò bá tíì ṣe bẹ́ẹ̀. Lẹ́yìn náà, o lè ní ìdánilójú pé nígbà tí o bá yìn, òun yóò gbọ́ ọ àti pé yóò ṣe àwọn iṣẹ́ ìyanu nínú ayé rẹ. Kókó pàtàkì: jẹ́ kí ìyìn Ọlọ́run ní gbogbo ìgbà jẹ́ ìgbésí ayé rẹ. Jẹ́ kí ìyìn Ọlọ́run ní gbogbo ìgbà jẹ́ ìgbésí ayé rẹ. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́.